welcome. Good afternoon. Hi, good afternoon. You're welcome to our hotel, ma'am. How may I help you? I need a room service. Okay. Yeah, we have different room services. Suits, number one, and we have semi-suits. We have supreme, we have deluxe, we have standard, and even we have short dresses. Don't look like someone that just short dress. I'm not being normal. You talk too much. Sorry, ma'am. You don't talk too much, okay? I prefer the suit. Oh, 25,000 naira. Okay. 1 week. No. He's a day. I said 1 day. Okay, no problem. Is it cash or transfer, ma'am? Which so high? Alright. Wait a minute. Input your payment. Done. ṣé èèwà sí yàrá ìkéré sí oní 8,000. Chief, ẹni iṣẹ́ àkọ́kọ́ ló kún wa náà. Jerry, 8,000 yẹn kan tẹ́ bá mọ̀ dé ẹ̀yin náà máa mọ̀ pé. iyọ̀ ìyẹn rè máa ròyìn òtẹ́ ẹ̀yìn mi. n kò wá ṣe ti bí àwọn yìí o. Chief, ẹ̀yin bẹ̀rẹ̀ àwọn ènìyàn yẹn wo Jerry mi tẹ̀ wá rò lọ́mọ owó bẹ́ẹ̀ Chief. Bọ̀dé tẹ́ bá débi tí mò ń sọ yìí. Ẹ̀yin náà máa mọ̀. ẹ kò ní paná lóru. bẹ́ẹ̀ bá paná lóru á dìjà o. n kò lè gbà this time around. Chief ṣẹ̀ṣẹ̀ ń wá bí mi. Wow. This is. Sorry, I want to step outside. Alright, no problem, ma'am. Yes, sir. Chief, sir. Ẹni tí ó fi mí ṣeré bí ọmọ ayọ̀ mi ò fẹ́, ẹni tí ó pa mí lẹ́kún lọ́jọ́ alẹ́ mi ò fẹ́. Gbóhùn mi o, Ọlọ́run mi. I love what I'm saying. Kí ni baby boy lè ṣe tó máa jẹ́ kí inú ó ti yí ẹ? And it showed me a capable. Ẹ ṣàríṣẹ́ tẹ̀ ń wo yìí kó ṣiṣẹ́ ọmọdé o. So they can ṣiṣẹ́ broke ass nigga. Sọmọdé lè ro pè mí ni. N kò jọmọdé o. Gbogbo ọ̀nà n kò jọmọdé lórí bẹ́ẹ̀. Ìgbà tí mò ń try láti sọ fún yín ni pé ṣe capable like ṣẹlẹ̀ dáṣẹ́ yẹn gbé. Ẹ mọ̀ pé tí bá parent báyìí. Oh my God. Tí wọ́n tún padà dé báyìí. Sórí, wá gbára mi kò bá ká. Màá tọkọ yìí mo ní. Ẹ sure. Honestly. Ẹ sọ pé Ọlọ́run. Honestly speaking. Chill. Ẹ sọ pé Ọlọ́run. Ọmọ ìdí parí. Ẹni tí ó fi mí ṣeré bí ọmọ ayọ̀ mi ò fẹ́, ẹni tí ó pa mí lẹ́kún lọ́jọ́ alẹ́ mi ò fẹ́. Chief. Ìbàjẹ́ rẹ̀ kò ní. Àbí ní kí ara yóò pè ní. 8,000 yẹn. Ìyókò lọ́yẹ̀ yẹn. Ó yá sàyẹ́ kàmáà. Ìwọ kì í jẹ́wọ́ Yorùbá. Wá. Chief. Alright, madam. God bless you. God bless you. Ìfẹ́ ayé mi tí ó bá mi kalẹ̀ tí mo gbé. Where is her? Where is her? Private Chief. I mean the lady I carry inside. Where is she? Wọ́n ti lọ síbẹ̀. So, why did you allow her to go outside? Why? Chief, ṣé kò sí problem? Tell me, don't ever tell me to calm down again. Don't ever tell me to calm down. Okay, òyìnbó ló ń kú sí ọ̀bẹ ẹ̀sán. Gbẹ̀dẹ̀mí, ó ti gbé lọ. Ó ti mú gbẹ̀dẹ̀mí. Ẹ ti lè ṣì ní sùúrù, àwọn kọ́sọ́mà ló kí ẹ má pariwo sí. Àbúkọ̀ bẹ̀dá fún kọ́sọ́mà ni. You don't know what I'm saying. I need to see my gold. Ó ti mú góòlù mi lọ. Chief, ẹ sì máa calm down náà ni. Tẹ́ bá pariwo báyìí tí kò ní ọ̀lẹ̀ wọ ẹ máa calm down náà. Ohun kò fẹ́ tọrọ mi yẹn o. I don't want to hear that. I need to see my gold. You must provide the gate for me. Ní ọ̀wọ́ yẹ́ ẹ̀ kọ́ rí. Are you okay? Ṣé bíbá yóò wọlé ẹ̀kọ́ fẹ́? Ó fẹ́ ní kọ́kọ́rọ́ yàrá rẹ̀.
ó lọ́ọ̀jì sí bí ni. Ṣé kò lọ́ọ̀jì sí bí? Are you stupid? Ṣé kò lọ́ọ̀jì sí bí báyìí? Ó lè pa ojú kọ̀ọ̀rọ̀ ó lọ́ọ̀jì sí bí. What is going on here? What is ló ṣẹlẹ̀? No problem. God bless you. Ẹ bá mi sọ fún ọmọ yín. Obìnrin kan wà nínú hòtẹ́ẹ̀lì yìí. Ó provide ẹ̀ fún mi. Ṣé wẹ́rẹ̀ ni ẹni ṣe bí mo ní kó wọn wọ́n ṣe wọn bá kọ́sọ́mà sọ̀rọ̀? Ọmọ bíi tí ìbọn ṣe ń làágùn. Tó o ti fi ṣẹ́ sílẹ̀ pọ̀ ni. Mi kò tó sọ kò yé mi bí o mẹ́ni yẹn. Mo gbọ́dọ̀ obìnrin tí mo ń sọ gbọ́dọ̀ wà. Mi ò kò lọ́ọ̀tì. Wọ́n ní ilé nìkan gbé mi ò lè mọ eléyìí ẹ̀rí kò lọ́ọ̀tì ní báyìí. Wọ́n lè mọ̀ pé eléyìí nìkan. Chief manager, it's okay. Ṣé ẹ rí obìnrin tí mò ń sọ yìí? Ibi ni mo dúró sí. Tó dúró síbi tẹ́ ẹ dúró yẹn. Tó ń sọ fún pé kó gba kọ́kọ́rọ́ yàrá òun ń bọ̀. Ó dẹ́ni kó lọ́ọ̀jì sí bí. Lóòótọ́ obìnrin yẹn àwọn ẹni èrè hòtẹ́ẹ̀lì bíbá yìí. So ẹgbẹ́ òdìdẹ́ ń wọlé oúnjẹ dáa mọ́ dídẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé ti gbọ́? Àbí ṣé wọ́n wí? Ìbọn ní kí yẹn bọ̀. So ẹ má bínú. Ṣùgbọ́n ẹ má bínú. Ẹ ṣe drama fún mi. Ṣé ẹ ṣe drama fún mi? Obìnrin tó dúró síbi tẹ́ ẹ dúró yìí níbí báyìí. Tó lo káàdì fún. Ṣé ibẹ̀ wọ́n sọ pé wọlé oúnjẹ nìyà? Àbí ṣọwọ́? Ṣé wẹ́rẹ́ ṣọwọ́ sọ̀rọ̀ ni? Ẹ calm down. Ẹ bẹ́ẹ̀ gbé mi ní gbogbo. Màmá mi jẹ́! Ẹni sùúrù. Manager, màmá mi jẹ́! Tí ibẹ̀ calm down ẹ kò mọ̀. Ṣé eré jẹ́ sọ̀tọ̀ fún yín? Ṣé ẹ̀kọ́ máa ń sọ pé àwọn ọkùnrin pé nǹkan tá a mọ̀ ń jẹ? Ọlọ́run má jẹ́ kó pa wá ni. So ẹ máa ní sùúrù láti calm down. O mọ̀ ẹ́ tí màá ní kó ṣe fún wọn. O lè fi make sure kó gba fóònù nọ́mbà wọn sílẹ̀. In case tá a bá rí obìnrin tí wọ́n lójú obìnrin tán wá ẹ̀ a máa lè wá ní pè wọ́n lórí fóònù. Ìwé máa wí rẹ̀ yẹn. Ẹbí wọn bá wá bọ̀ jẹ́ bí kò bá wá ní ṣe kú bá wá. Ṣé bí ti kọ́ pé mi ní góòlù ni? Oye jí ẹjọ́ fóònù nọ́mbà yín ṣe ti gbọ́ a máa pè é. So ó ṣe já fọ́pá mi ẹ̀ kó lè bá bí ìjẹ́. Ẹni sùúrù kò tí ì lè tó yẹn ó ṣe yín náà. Ẹ báwo sí mo yẹ fẹ́ ṣe góòlù mi? Ẹ máa ṣẹ́rí a máa ṣe láti wá gbọ́ airport wa náà bí a kú bá mi gba nọ́mbà wọn ní. So in case tí ìdílé yẹn bá ti wá a máa lè mọ bá ṣe máa fi ṣẹ́gbọ́n chief. Alright, ẹ tẹ́ kí ẹ ṣe. Ṣẹ́jọ́ yẹn máa dáre ẹ̀. Sí ìmúlẹ̀ ọ̀gá sà. Kí ni kíkọ́? Nọ́mbà yín. Kí ni kíkọ́? Nọ́mbà yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀. Ẹ tẹ̀kẹ́ yìí sí o. Bye guys. See you tomorrow. Manager. Oh my God. Oh, you're just too sweet. Shut up. Ti dùn jù kí ló ṣẹlẹ̀. Shut up, John. Nǹkan tí mò ń bẹ̀rù sí kọ́ nìyẹn. Nǹkan tí mò ń bẹ̀rù sí gangan kọ́ nìyẹn. Ṣorí ìwà tó wù fún máa yẹn. Ìwà yẹn ó kú díẹ̀ káàtó kó dá o. Kí ni mo ṣe fún? Lábẹ́ mo láìpẹ́. Ṣé mo mú ju gold lọ? Ṣé mo mú ju gold? Ṣé o mọ èyí tó ní gold yẹn? Máa yẹn ò fẹ́ tẹ́wọ́ jàre, stingy man ní jàre. Tí bá ṣe fún kò bad now. Ṣorí gold tó ló mú yẹn gan, ó dùn gidi gan. Tó bá rí bó ṣe ń làágùn bí ike náà fi bó ẹ̀bà gbóná. Bó ṣe ń pariwo ní reception bẹ́ẹ̀ yẹn. Táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbádùn àtàwọn bẹ̀rẹ̀ sí ní wò wọ́n. Mi ò láìkẹ́ ẹ̀. Torí ẹ̀ gan ni mo ṣe bá ẹ wí. Báwọn management jẹ́ màá fún mo bá ẹ wí. Ṣọ́ọ̀dẹ̀ ti bá mi rí, mo dẹ̀ láìpẹ́ ṣe bá mi, mo dẹ̀ ṣe fẹ́ kó bá mi rí sí. Owó ni láìpẹ́ bá mi rí sí. Like you.
That's true. Thank you guys for noticing me. Though, because my mother mentions that topic to Mazasam Kawadini in Yoruba class about teeth only. I think I'm about to ṣé wo mọ̀ pé àwọn àgbà gan sọ pé kò sí nǹkan tó ti ní lójú báyìí ju olè lọ. So, tí ìlú wá lẹ́yìn tó ń jalè ní family àbí tí wọ́n bá jalè, kí wọ́n lè jẹ́ fún ẹni bẹ́ẹ̀? Ṣé wọ́n jalè? I book it in Jesus' name, you can jalè, every month. If you cannot give up, don't come to steal. If you cannot plant, don't come to harvest. If you cannot restore, if you cannot make me, don't come to destroy. 'Cause I'm not like some piece of rock, don't trample on me. Hey, away, away, oh, away, bury my love, bury my love. Oh, away, away, oh, away, bury my love, yeah, bury my love. You cannot plant, but you wanna harvest. You wanna take advantage of what is wrong with me. Don't come with that kind of pitiful face, 'cause I'm not a victim. I'm not a victim. Away, away, oh, away. Ẹ̀bà tá a tẹ̀ tó ṣẹ́kù lálẹ́ àná wà ní má dàbí láàmú dàrí. Àǹtí Oyin, ọkọ mi. Ìyàwó ọkọ ìjọ mẹ́ta. My baby, ọjọ́ kan pẹ̀lú. Ojú tiẹ̀ ló ń dán yìí. How are you? Black don't cry. Báwo ni iṣẹ́? Ìyàwó ọkọ. Àmọ́ iṣẹ́ yìí ṣá Monday lè máa tó dé. After 7 days, ni wọ́n máa tó padà wálé kọ́ mọ̀ ṣáà. Ọlọ́run afálùbáríkà. Ṣé máa rí? My girl, don't worry, I will give it to you. Ṣé fún mi rí goodness lady? Tọmọ mi tó ṣẹ̀dìdé lẹ́gbẹ̀ẹ́ Ẹ ọ̀rẹ́ jẹ́ kí n sáré ṣe àìsí. Ó wà ní ilé. Ẹni kọ́ bá ẹ mú bọ̀. Ẹ ṣe máa. Ó wà ní ilé. Ó lè wáyé ọdún síbi nínú mẹ́. Okay, ma. Mi ò wà láyé bí pa mi ò yí dáhùn tí ẹ sọ yẹn. Ó máa gbọ́ owó ọkọ mi. Ọlọ́run ò ní dójú tì ẹ́. Ṣé o mọ̀ pé Oyin ó fẹ́ gbọ́ nǹkan à ń sọ ń bẹ̀ yẹn sí? Ṣoré bàtà jẹ́ ọ̀rà ló jẹ́. Ẹ wà ní orí mi, ẹ máa rí pé bá ti fẹ́ wù mí. Kódà má bí ọ̀nà Ọlọ́run ò ní fìyà jẹ ṣùgbọ́n ọkọ mi jọ ṣe lọ mánéèjì ẹ̀ náà. Wàá rí tí má ti lọ ṣiṣẹ́ ǹsìn tí má ti mówó dé. Màá wàá jẹun gidi ṣùgbọ́n màá wá sílẹ̀ ẹ̀gúsí máa yí báyìí ni ṣùgbọ́n. Mommy, ẹ má bínú o. Mo mọ reason tí o ṣe ń kí àti pé bá mi dáríjì mà. Mọ̀ wọ́n ti ní o, tó wá kí òní jẹ́ lọ́mọ lọ o. Ṣó ti yé? Kẹ́lẹ́ ètò yìí kó má lè dúró sí ṣọ́ọ̀bù. Kó má lè dúró sí ṣọ́ọ̀bù pé mo kàn lọ rajà kó dúró sí ṣọ́ọ̀bù. Kó má lè dúró sí ṣọ́ọ̀bù. Owó ọjà kò ní pé bí mo gbó jẹ́ lẹ́fún àbúrò á ti rejẹ lẹ́gbẹ̀gbẹ̀ á ti rejẹ tán. Ibi tó ti bá wọn lọ nìyẹn. Kí lè ti máa fẹ́ kó ti ní ojú kòkòrò. Ó lè ó wà lójú ẹ̀ bó ṣe ń wo yìí. Ó lè ọlọ́ṣà ni ó lè ní. Ibi tó dẹ̀ ti ń bẹ̀rẹ̀ náà nìyẹn. Kó tó di kókó orúkọ ẹbí jẹ́. Èmi àti ẹ̀ àjọ mú nǹkan lẹ̀. Àti kékeré ni wọ́n ti pẹ́ ka ìrókò torí tó bá dàgbà tán ẹbọ ni wọ́n máa gbà. So èmi àti ẹ̀ aṣojú èmi àti ẹ̀ máa lọ́n tí yẹn níṣorí búkú. Ó máa lọ́n tí sí ó lè gbé wiri olójú kòkòrò ọ̀fọ̀. Kó tó di kókó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí mi lọ́wọ́. Èmi àti ẹ̀. Joy, you're welcome. Joy. Wow. Come and sit down. What is going on? I'm your father. Feel free to talk to me. Was it not funny? No.
Don't tell me tosin kankan. This is not like you. Actually, I was actually thinking about the topic our Yoruba teacher taught us today. That's about Ole Ebi. And we even sang a song like Kini mo fo le ṣe láyé tí mo wá, Kini mo fo le ṣe láyé tí mo wá, tí mo wá kàkà kí n jalè kí n má kúkú. Kini mo fo le ṣe láyé tí. But that surprised me. You know the song? Yes. How? Anybody tí kò bá mọ̀ nìyẹn, that means they are the new generation. Our Indomie generation nìyẹn. We were taught and we sang the song when we are in our primary school. Oli ò dáa. Oli ò kìí ṣe nǹkan tó dáa o. When we are in primary school, tí wọ́n bá mú olè, wọ́n máa ń fi ẹ̀yìn wọn ti àgbá ni tí wọ́n á yìnbọn fún mi. Oli ò kìí ṣe nǹkan gidi o. Mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́. Please, if any of your friend try to lure you to that thing, please don't go there. But Dad, what about Zimbabwe with the new or family member? What should I do? Joy, Sir? As your father, the only advice I can give to you is to stay away from the place. You hear? Ọ̀rẹ́ olè. Orúkọ rere, ó dẹ̀ sàn ju wúrà àti fàdákà. Exactly, my daughter. Besides, Joy. Sir? Kí ló bí gbogbo àwọn ìbéèrè tó? No, nothing. I'm going to digest the topic here, so it sticks in my brain so I can explain more to my friends. Sorry, where are you going? I want to see you on a boat. Sorry, your what? My guy. Your guy. Ha! Is this better to hear now?
kò fẹ́ sáré mi ní pẹ́ màá mi ní pẹ́ dín ní sí. Ṣùgbọ́n o èmi ò wá lè bẹ̀ kó bàtà dání nǹkan ẹyọ kan tí mi ò lè ṣe láyé mi. Màá bá bì kan kò sí. Kò ṣáà ṣe pé wàá sọ fẹ́ gbọ́n mi tó bá yín. Sọ fẹ́ gbọ́n ẹ̀. Kọ́ pààyàn gan lẹ́gbẹ̀ẹ́ mi gan tí wọ́n bá ti ní. Elizabeth o ṣọ́pá mo ní sọ̀rọ̀. You cannot plant, but you wanna harvest. You wanna take advantage of what is wrong with me. Don't come with that kind of pitiful face, 'cause I'm not a victim. I'm not a victim. I will. Ìjẹ́ ń bọ̀ lọ́mọ pé òye. Elizabeth ọkọ mi arake àjò méjì ọmọ àjọgbẹrú màjọgbẹkọ you are welcome my darling come on. Báwo ni school? Kí ló ṣẹlẹ̀? Èwo ni báàgì méjì bó ló ti rí jọ̀gànjọ̀gàn tó di mọ́ra yìí? Ọmọ mi báàgì Goodness. Goodness dà. A rí báàgì goodness yà rí goodness dà. Mo ní goodness dà. Ó sọ pé òun lọ sọ́dọ̀ boyfriend wa. Ìwọ tí mo tó ń jẹ́ boyfriend. Ó tán ọlọ́mọdé ìṣòwò ná. Kí ló ń jẹ́ boyfriend ládùúrú ìyá tí mo ṣe? Òun ló sọ pé òun lọ síbẹ̀ ẹ ṣáà rí pé mo ò lọ síbi kókó. Boyfriend ìwọ ló dẹ̀ mọ báàgì máa gbà wálé ìwọ náà ti ń boyfriend. Mo bá gbé báàgì ẹ wálé ni. Boyfriend kọ́mọ tí bá bù ẹ́ boyfriend kí ló ń jẹ́ boyfriend? Ládùúrú ìyá tí mo jẹ láti bá tí bàbá ọmọ ẹ ti kú láti kọ́kọ́ boyfriend ìwọ náà mo bá ìfọ̀n náà boyfriend. Ká ní kì í ṣe pé ọ̀rẹ́ ẹ̀ ló gbé báàgì fún a ní mọ àwọn ọ̀wà táwọn ọmọ yẹn ń wù ń ta tó bá lọ jẹ́ ọgbọ́n ìta ló ti ń gbé báàgì fún yàn tán ti ń dọ́gbọ́n yẹn ń ta o need láti bá a sọ̀rọ̀ dáadáa kó o pè lóru kó o bá a sọ̀rọ̀ kó o pè lọ́sàn-án kó o bá a sọ̀rọ̀ tó o bá ti ń lọ kó o bá a sọ̀rọ̀ èèyàn ṣáà níwọ owó ṣe ń ṣe wàhálà tó máa lọ ní Monday tó máa dé ní Monday èèyàn ṣáà máa bá a sọ̀rọ̀ gidi o lágbára Ọlọ́run a máa jèrè àwọn ọmọ yẹn a máa jèrè wọn. Ìṣègùn ni grandma mo dé máa ń bá goodness sọ̀rọ̀ mo máa ń bá sọ̀rọ̀ kò sígbà tí máa délé tí mi ò ní pé tí máa bá sọ̀rọ̀ èmi rèé kó ṣe pé bóyá ó rí wà burúkú lọ́wọ́ mi ò wà burúkú sọ̀dọ̀ ẹ̀ ká má ní pé bóyá ọ̀dọ̀ mi ló ti ń kọ́pì àwọn ìrìn bẹ́ẹ̀ yẹn. Òun ló ṣe yà mí lẹ́nu. at her age grandma tí bá sọ fún mi sí báwo ni mo ṣe fẹ́ mọ̀. kò sí jọba mi bá sọ̀rọ̀ dáadáa. Màá tún bá sọ̀rọ̀ máa ṣígun. Pẹ̀lú ẹ̀dá káàbọ̀ pẹ̀lẹ́ ọmọ dáadáa ṣe bọ́mọ rẹ̀ kó tára ẹ̀ lọ́pọ̀ á tún lọ bí iṣẹ́ ẹ̀ tó bá máa dé báyìí ó máa làágùn dé ni ló máa dé gbádà bọ́mọ rẹ̀ Ọlọ́run kò fi iṣẹ́ ẹni. Ìwọ goodness ìwọ látọ̀rọ̀ gbogbo làálàá mi látọ̀rọ̀ gbogbo akitiyan mi lórí ẹ̀ ó dẹ̀ mọ̀ pé láti ìgbà táwọn òbí wa ti kú èmi àti ẹ̀yin nìkan náà ló kù ikú alábàáwọ̀ ojú méjì lọ ìwọ ní boyfriend ìwọ ní boyfriend wọ́n ní boyfriend ìwọ ní boyfriend kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ kí ló béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ tí wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà
rẹ máa lọ. Gbẹ́rù rẹ máa lọ. Oh, away. Away, oh. Away. Gbẹ́rù rẹ máa lọ. Mo dẹ̀ ń lọ síbi kan báyìí ni o. Mo dẹ̀ ń lọ síbi kan báyìí ni o. You cannot plant, but you wanna harvest. You wanna take advantage of what is wrong with me. Don't come with that kind of pitiful. Nǹkan tí mo bẹ̀rẹ̀ sọ láti jọ ẹ̀, òun náà ni màtá tó fún mi jọ abẹ́ sọ láti school, báyìí kíláàsì school àbọ̀ nígbà jọ tó yọ lọ́mọ padà bọ̀ school. Lexi, education is the best legacy. Tó bí ọlọ́mọ padà bọ̀ school Lexi. Ṣó ti ẹ rí? Tèmi bá rò nǹkan tó ṣe fún mi. Kódà kò yẹ kí n pẹ̀lú wọn wá sí ibí báyìí rárá. Kò yẹ kí n wá sí ibí báyìí rárá. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀, á dodindi. Afàjọ má bínú jẹ́ sáré reply ẹ̀gbọ́n ẹ̀. Ẹ gbà mí. Ẹ̀gbọ́n sùn yóò máa reply látàárọ̀ sí ẹ, mo ti text ẹ̀ pa kò reply. Ó má tẹ̀lé jẹ́ nǹkan tí mo ń rò báyìí, I swear. Afana bro na you are go greet. Kí ló ń lọ? Ó sọ pé education is the best word. Wọ́n lè sọ náà. Best legacy for crying out loud. Best Legacy. Ẹ̀rẹ̀ ń pa mí. Ó mọ̀ pé school na scam, máa tell you first for that one. Bí school ṣe wà na scam, school na scam. Ká ní pé school kì í ṣe scam ni. Master Adékúnlé tó ń wò jẹ́ pé àwọn ọlọ́mọ máa ń teach ẹ̀yìn yẹn. Ká ní pé wọ́n cash out gbà tó sọ fún pé education is the best something. Ṣé máa padà wá teach wọ? Ó yẹ kó máa reason bro. Ṣé máa padà wá teach wọ? Ṣé ká ní pé sùn mi yìí sọ̀rọ̀ ń sìn yìí ó yà wò? Òmùn bá sọ̀rọ̀ ó ti promise mi pé this weekend ilé ò máa drop. Tó bá drop weekend bí kọ́kọ́ dé by say máa kọ́ ní ọ̀yà 1 hour for this one but kò lọ fà rárá. Wọ́n ló fẹ́ járe o update ń ṣòfò ta tó bá gba update wàá gbowó. Ṣó ti ẹ rí ẹjọ́ ẹ̀kọ́
àwa tá gbéra wa tá kúrò láti school tá a lọlé jẹ́ẹ́jẹ́ wa tá wá jókòó síbí báyìí tá ń bá ẹ sọ̀rọ̀ tá advice ẹ torí kí tìyẹ lè dá tá advice ẹ àwa ni mo rí bá wí o. Ẹ má bínú, ṣé tí ń ti wá dá báyìí? Tiwa ò tí dá, ṣé nǹkan táwa mọ̀ ṣé wọ́n mọ̀? Ẹbí wo gan bọ̀ ṣé. Tí ọlá ti tẹ̀bà sílẹ̀ ńlé kí n délé kí n jẹ̀rẹ̀ báyìí mo kún wá kúra mi wá bá ẹ pé ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayé ẹ̀. Ìwọ ò lè lọ́pọ̀ lọ́wọ́ tí ẹ ṣì bẹ́ẹ̀ bá ló fẹ́ máa jẹ. O kì í láì kó jẹ Dominion pizza kó máa wọnú lọ́rọ̀ kan sí lọ́rọ̀ kan. Wẹ̀ bá ló fẹ́ máa jẹ lọ́nà. It's better kó lóyè kó wá ètè kí n bá ṣe wọn kan sí ìyá yìí. Some people are saying that education is a scam. As for me, education is not a scam. Yes. Mo mọ̀ wípé o ṣì máa padà sọ fún wa pé Elizabeth o mo ti lọ kọ́ bàbá because tí ẹ wẹ̀yẹ̀ wò nǹkan tó máa ṣe ẹ́ òun ló wà lẹ́yìn nǹkan tó máa ṣe ẹ́ ló wà lẹ́yìn. Ṣé ẹ ti ṣe tán? Kíkọrin fúláṣà sí ìgbà ìgbẹ́ gbọ́ kàrà tẹ̀ bá ń lọ ní. Kò lẹ́gzì lẹ́nu ẹ̀ sáwà. Ẹ ti ẹ̀ wò ó dẹ̀ ń pèrè ń yàwó ọdún 7+. Ó máa bẹ́tà kẹ́ lóyà o tẹ́ ẹ bá gbowó ń sìn ẹ wọ́n sì máa fẹsẹ̀ rìn lọ́lé ní ṣó mọ̀. Ṣé ò ya wèrè? Lọ fi ṣe ìdìbò bọ́ọ̀yì ó ti ya wèrè bí ẹ̀kọ́ ti gbé pàpà sọ̀rùn. Lọ fi owó ẹ̀ lọ fi change fìlà orí ẹ̀ ẹjọ́ ẹ̀kọ́. Ẹja lọ Elizabeth ló tó fi wá sí school lánàá. Gẹ́gẹ́ bí o ti mọ̀ pé èmi àti ìyá mi nìkan náà ni. Ó tẹ̀dẹ̀ ni mọ́ èmi ti ń ṣiṣẹ́. So mo need láti lọ help wọn lóòótẹ́. Ó wá mọ̀ nǹkan tó surprise mi. Bá ṣe dé hòtẹ́ẹ̀lì yẹn báyìí. Tèmi tiẹ̀ wọnú àwọn rúùmù kankan lọ pé kí n lọ kó àwọn bedsheet tó wà ńbẹ̀ àtàwọn duvet yẹn kí n bá wọn change. Kódà àwọn tó lo ibẹ̀ yẹn ó yẹ kó máa gbé wọn ṣépè. N ò tiẹ̀ ṣàánú àwọn cleaner tó ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn rárá. Àbí bí pé kọ́kọ́ bedsheet yẹn sílẹ̀ lẹ́ báyìí. Kọ́ wá máa gùn mọ́lẹ̀ báyìí. Kọ́ wá kó sórí bẹ́ẹ̀dì. Ìwọ́n tẹ̀ ń try o. Èmi àwọn school wa máa tún máa wọn gbọ́dọ̀ mọ̀ pé irúṣẹ́ tó máa ń bọ́ mú mi ẹ̀ ṣe lélẹ̀. Èmi ò tiẹ̀ lè ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ mi lè tẹ̀lé mọ́mì mi lọ máyà máa ṣe. Kí ni mo wá fẹ́ ṣe? Gbogbo àpérò. Elizabeth, fún wa tí ẹ ti gbàgbé, ṣe bí hòtẹ́ẹ̀lì ni mo ti ń ṣiṣẹ́? Hòtẹ́ẹ̀lì? Kí lorúkọ hòtẹ́ẹ̀lì? Ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ hòtẹ́ẹ̀lì tí gbogbo ọmọ àdúgbò náà ṣọ́ọ̀lì. Ẹ mọ̀ ẹ́ sódà. Sáìdì bó dìbò yẹn wá. Pé tẹ bá ti dé Olúwo bus stop. Ẹ kò máa rìn sísàlẹ̀ díẹ̀. Ẹ máa rí lọ́wọ́ ọ̀tún. Ó ṣọ̀. Upstairs ni. Ṣé àwọn ọmọ kéékèèké tó máa ń lọ tó máa ní mọ́tò ṣé wọ́n lọ síbẹ̀? Àná Olúwo bus stop. Tẹ́ bá ti dé Olúwo bus stop bá ẹ kọ rìn sísàlẹ̀ díẹ̀. Ẹ ti rí lọ́wọ́ ọ̀tún. Ẹ kọ́ àpérò. Kódà èrò wọn pọ̀ ń bẹ. Bá ṣe tó wá fọ àwọn abọ́ tó wà nílé yìí. Ẹ má dẹ̀ pẹ́ wọlé. What's on now? So you just go here, madam. Seriously, like how do you come and shabali? Stop it. Like I want to be garnishing. Seriously. For real. The shop with the couple. Okabe to put that. Uniform. It's a follow. Seriously, no come and gentleman. I think I'm loving that already. Sorry, come and beat on this. Okay, quick money, just sorry for you calling up a conversation. You agree with me to land? Why won't I? Kill me, shit, you for road. Kill me, washing the day. Meet them at the part time.
Hey! You want to make alright? Oh, right anything. That is what I'm paying for now. It's all. Yeah, but move to father. Order to take me lab. Don't worry, I'll pay everything. You go any moment, so like you came and shake anytime you need to. Sure. Seriously, you want to receive right? Yeah. You're not bad. I'm calling, okay? Oh, obviously, This is my bag. Alright. Hey, Oh. you like it? Hey, you do. You're not was impossible to go Yay! If you cannot give God your time to steal, if you cannot plant, don't come to harvest. If you cannot restore. Wow, àǹtí mi, ẹ ti ra fóònù tuntun. Wow. Eléyìí dẹ̀ fine. 3 camera ni. Wow. Mo dey like you. I'm like you. Nǹkan tó dá máa ń mọ̀lẹ̀. Mo wà sure pé mi lè rà fún. Ìwọ báwo? Ìwọ gangan náà ni mo rà fún. Torí ti ẹni mo ṣe lọ sí slot tí mo lọ rà. Okay, kí n ra iPhone fún ẹ. Wà lè ráyè tẹra ẹ lọ́rùn. Wà lè máa lọ sórí Instagram, orí Facebook, orí TikTok. Wà lọ máa ṣe rubbish níbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ìwọ ni mo rà fún. Má worry, ó lè fi ṣe snap o. Àwọn mate mi náà lórí ẹ̀ náà. Okay, má worry, tó bá ti fi ṣe snap tán kó bá mi mú fò mi. ASAP jọ mo ò lè pariwo. Ó dẹ̀ fine. Mo mọ̀ pé ó fine. Mo mọ̀ pé ó máa like. Bàbá wa ní gbogbo àwọn ẹ̀kọ́ ní ṣọ́ọ̀hún ẹ̀kọ́ ní sílẹ̀. O ṣùọ́. Kí ló wá ń ṣe látàárọ̀? Àwọn tí wọ́n ní kó wá ṣe èsì, àwọn nọ́mbà wọn ní ìgbáyà. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ pé tọ́lọ́ mo fẹ́ bẹ ẹni rẹ̀ ẹ jọ sí ẹ̀rí kí ẹ̀kọ́ kọ̀ọ̀kan bá mi. Díẹ̀ ta jọ wà nínú bá tó pupa báyìí nísìn. Ṣé ìwọ wígẹ̀ tó ń sọ ni? Ó yà pé ìmọ̀kan tí mi ń sọ. Báwo ló ṣẹlẹ̀ gangan mi ò understand. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó. Fóònù wà lọ́wọ́ ẹ̀. Fóònù wà lọ́wọ́ ẹ̀. Ó ti gbé fóònù lọ. Báwo lẹ ṣe gbé fóònù yín ni lọ́wọ́ tó fi gbé fóònù lọ? Àjọ wà ní club náà ni. Ó kàn sọ fún mi pé òun fẹ́ receive call. Èyí náà wá gbé fóònù yín. More than 3 hours since mi ò rí. Mi ò wá mọ tàbẹ́kọ̀ nínú bá ń bẹ̀rẹ̀ àbí. Inú bẹ́ẹ̀ ni o. The funny part ni pé ó wá dọ́ọ̀bù báàgì ẹ̀ ọkàn tèmi náà lè balẹ̀ pé kò síbi nǹkan kan tó ń sá lọ. Ipò ọ ti níyànjú ẹ kúkú wọnú báàgì ó lè jẹnu báàgì ẹ. Máa ní ìjà kò sí kankan nu báàgì. Kí ló tún báàgì ẹ wò? Ṣé ọmọ fóònù tó gbé lọ sá? Kí ni fóònù? Kí ló wá sí ẹ lọ́kàn? Mo ti ẹsẹ̀ kan sọ̀rọ̀. Kí ló wá sí ẹ lọ́kàn? Ó ṣàtúfẹ́ já nǹkan mi lẹ̀. Kí ló wá sí ẹ lọ́kàn? Mo ní bóyá kan pé nọ́mbà àwọn tó bá mọ̀ lórí. Àjọ tó lẹ̀ ti sọ̀rọ̀ tó lọ́pọ̀lọ́ báyìí o. Àwòsàn orí èdè ìlọ́pọ̀lọ́. Ẹ wá pé nọ́mbà yín. 090. Ẹni sùúrù ẹ calm down. Ọ̀dọ́ yìí náà bá ń gbé fóònù lóbìnrin lọ́wọ́ ẹ̀ nímọ̀. Mo ṣe ìṣìnà dáná. Àwọn tó kú wà láàrin ẹ̀yìn àti ẹ̀tẹ̀ sọ pé ó yá pé nọ́mbà yẹn. 090 46 86 12 7. I'll call the person back. Ẹgbin náà. Omi ò fẹ́ gbèjàre àwọn ará ibiṣẹ́ wa ni wọ́n fẹ́ máa ní mí lára nìyẹn. Ṣebí mo ṣẹ̀ṣẹ̀ kúrò níbi iṣẹ́. Ẹni máa sọ fún ẹ máa ṣàlàyé fún wọn ní bí. Ẹsẹ̀ pé ẹ̀sùn bí ó lè máa mọ̀ sí ọ̀sán ẹ̀. Ẹ mọ̀ pé bí bá máa bẹ̀rẹ̀ àwọn tó tó máa ń jókòó sí. Ẹ tún pé. Ẹ kẹ́ máa wà kí alẹ́ ẹjọ́ ń dọ̀lẹ́ máa rọ́ọ̀ṣì mi o. Ọlọ́run ní kẹ́ pé fóònù lè yà. Ó máa pè. Wọ́n tún pè yín ìlú. Kí ló wá dé báyìí tó ṣe?
ìwọ ló máa bá mi gbé kọ̀ mí tẹ́lẹ̀ idiot kó lọ wọ́ oúnjẹ yẹn àbẹ́bí ò pa ẹ́ ìwọ ló máa bá mi gbé kọ̀ mí tẹ́lẹ̀. Píkẹ́ kò lórí kó máa píkẹ́ ṣe gbọ́ tó píkẹ́ kò píkẹ́ so kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣe ti gbọ́ so bóyá wọ́n ti fi kó rán yìí nìyẹn o wọ́n ti fi kó rán yìí nìyẹn àwọn èèyàn dẹ́pọ̀ nígbà bẹ́ẹ̀ tó máa ń jókòó síbẹ̀ láìsí wo so kan yìí. ṣé mo iPhone lámà ló gbé lọ lẹ́sọ̀ wọ́n ti fi kó wọ̀n mi. kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i wọn kì í yá yóò yá yàn ní fóònù fi kọ́ ọmọ sí i. wàhálà ìmọ̀ tó jọ wàhálà mi lẹ́nu. àlàyé yàgò kára ní mú mọ́lẹ̀. ìmọ̀ tó jọ wàhálà mi. kọ́kọ́ máa lè bí náà. ẹjọ́ àwọn èèyàn pọ̀ nínú má gbàgbé tí kì í sọ. kí ni máa lọ. Jọ nípa àwọn kan tí òun rẹ́kọ̀dù yìí ṣùgbọ́n mẹ́sọ̀ kó bí ẹ̀tẹ̀ àdáwọn kọ́tà bá ní ìtumọ̀ lè fi jẹ́ kí n mọ̀. Ògbóǹtarìgì ọ̀gá ọlọ́ṣà ni bàbá tó bí mi lọ́mọ. Joy, would you believe that my sis is a professional prostitute? What? Yeah. Professional what? Prostitute. Tó jẹ́ wípé ọjọ́ tí wọ́n gbókú lọ kí boyfriend dé, ó ní bó ṣe lò tó ibé ẹ̀rú ẹ̀ pa, like mark yẹn gan wá ṣò wá ní school following day. Until but hold on. How did you know? How did I know? If you cannot give back, don't come to steal. If you cannot plant, don't come to harvest. If you cannot restore, if you cannot make me, don't come to destroy. 'Cause I'm not like some piece of rock, don't trample on me. Hey, away, away, oh, away, bury man, bury man. Oh, away, away, oh, away, bury man, bury man. You cannot plant, but you wanna harvest. You wanna take advantage of what is wrong with me. Don't come with that kind of pitiful face, 'cause I'm not a victim. I'm not a victim. I will. I will. No. You have to put an end to this. End to what? To this. Ṣé wà tí ò ń ṣe ìwà tó bójú mu? Etí mélòó ló ń bá wa gbọ́? Etí mélòó ló fẹ́ bá ẹ gbọ́ pé adigunjalè ni bàbá tó bí ẹ lọ́mọ? Àbí etí mélòó ló fẹ́ bá èmi gbọ́ pé olóṣèlú ẹ̀gbọ́n tèmi? A máa fi ṣe ní ìsonú ẹ̀kún àmúmọ́ra ni. No, I'm more at what? Kò lè possible.
A gbọ́dọ̀ wá solutions gidi because kò sí problem kan tí kò ní solution. We have to look for the solution o. Láíláí. A lè máa lọ bẹ́ẹ̀ o. Because tó bá dé lẹ́tọ̀ọ́ ń sìn, tó bá mú ọ, ta ló fẹ́ gba disgrace yẹn mọ́ra? Aṣọ báwo bí iṣẹ́ owó ni mò ń ṣe máa bẹ́ẹ̀ fọ́. Mo rán sítáwọn àkọ́kọ́ ṣe kù tí báyìí ẹ̀yìn tí ìdàgbà rẹ̀ mo ní ìlera bí young girl tó lè wà bá fọṣọ adé máa fún lówó bí báyìí. Ọkọ mi máa bá yín fọ ọ̀hún gbogbo bẹ́ẹ̀ ṣì tẹ̀ fi sùn yẹn mí náà mọ́ fọ àbí mi fọ mọ́ àwọn bẹ́ẹ̀ ṣì tì yẹn ṣé wọ́n mọ́. Máa fọ ọkọ mi máa fọ. Yóò tí o bí iṣẹ́ owó ni máa fọ. Transfer làwọn máa ṣe kó máa bí gáàsì. Máa gbà á. Elizabeth! Má bọ̀. A máa ń gba transfer. Ṣé ìyàwó fún lábàá náà wà lọ? Elizabeth wọ́n ti ní kó wá bá mi fún wọn lábàá náà báyìí. Ṣé ẹ mọ̀ra ni ó mọ̀? He's my classmate. Ọmọ mi lérè wọ́n mi. Ṣé mọ́mí ẹni àwí? Ló ń ṣe. Sábì fún lákà nọ́mbà. Mọ́mí? Àká nọ́mbà. Ló máa fún mi ẹ̀kọ́. Ló máa fẹ́ fún lákà nọ́mbà. Báńkì lọ. Àdìgbòlá. Mo bọ̀ ẹ́ kí ló bá ṣe ọmọ dáa. Kí ni ọ̀rẹ́ situation tó fi gbà ká nọ́mbà lọ? Àpò mi ẹ̀gbọ́n mọ́ ti ṣe bẹ́ẹ̀. Mádàmídà, kí la fi jẹ? Kì í ṣe pé gbẹ̀ náà là ń ṣe múra. Èèmọ̀ kò wá ṣe irú àwọn mi. Àwọn mi, káàsán mọ̀ ìgbẹ́ náà fún àná. Kí ló ní? Ṣá, kí máa ṣe lọ, àdìdẹ, àwọn gbàgbé náà là ń yí pọ̀ mọ́ra wọn, káàfin náà ní. Gbákìlí lọ́wọ́ ẹ̀ mo ṣe òdàrẹ́, mo ṣe máa ń yà. Ọgbẹ́ ìmú mi ẹ̀kọ́ tẹ́lẹ̀ ní ọkọ mi. Ara ni wọ́n jà fún àwọn ẹ̀sìn. Bẹ́ẹ̀. Ìgbà ọdún máa wá rí ìgbà yìí. Mo lọ fọ̀ tí n bá délé sí. Ẹ bá lọ fọ lẹ́yìn. Bí mo ṣe ń lọ lẹ́yìn mo lọ fọ̀ tí sí. Ìsẹ́ẹ̀tì ara mi. Ìgbà tó bá sí ní tàbí. Ọkọ mi, kí ni mo wá ń ṣe kí lẹ́gùn mi ń ṣe tí ó fa rojú? Máa ń láìpẹ́ máa pọ̀ láàárọ̀ máa fọ̀ bí ilé fi jẹ́ fà.
káyé máa fọ́ gíláàsì mi o káyé máa fọ́ gíláàsì mi ọmọ mi ní gíláàsì tí mo fi ń wojú ọmọ mi ní gíláàsì ọkọ mi olówó orí mi alẹ́ nobody. Káàbọ̀ my dear. Báwo ni school? Ó pẹ́ mo ti ń fojú sọ́nà náà. Ṣé ojú ó ṣe lẹ́sìn mi? Ṣọ́ ni ọmọ máa ṣe lẹ́sìn. Oya lọ kitchen favourite ẹ̀ mo bẹ prepare kó jẹun kó yó. Mi ò wo kò ń ṣọ̀rọ̀ oúnjẹ ló bá mi bí mo ṣe wà yìí. Kí ló wá tó fẹ́ báyìí tó fẹ́ di oúnjẹ lọ? Mọ́mi ẹ wo ọ̀rọ̀ wáyéèkì náà ni o ọ̀túnla ni deadline that means pé a ní lè sanwó wọlé mọ́ tí mi ò bá dẹ̀ ti sanwó kò sáyè fún wáyéèkì. Wáyéèkì ọ̀túnla. Mọ́mi kí ló wá dé tẹ wá ń ké? Ọ̀túnla. Ọ̀rọ̀ owó ló máa wà nílẹ̀ yìí. Wáyéèkì ọkọ mi tó bá ṣe wáyéèkì lọ́dún yìí wàá ṣe lọ́dún tó ń bọ̀ jọ. Mo ṣe fẹ́ kémi náà tún kàwé. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́n mi náà nìyẹn tẹni wípé ó máa ṣe lọ́dún tó ń bọ̀. Orí mi ò dẹ̀ dùn. Tí kò padà ṣe náà tẹni kó lọ kọ́ṣẹ́ tó kọ́ṣẹ́ tán tó gbalé ọkọ lọ. Wáyéèkì. Mo mi ṣe fẹ́ kémi náà kàwé ní ṣàánú mi. Ọ̀túnla. Wáyéèkì ọ̀túnla ọkọ mi bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run fọkàn ẹ balẹ̀ ọ̀túnla. Mi ò wò Ọlọ́run á ṣe Ọlọ́run á ṣe mo ẹjọ́ ẹ bá mi wá owó yẹn mo gbé kò sí iṣẹ́ kankan tí mò ń ṣe. Mo ti gbọ́. Nítorí wáyéèkì kò ló jẹun ló jẹun. Nítorí tí Ọlọ́run bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè fọkàn ẹ balẹ̀ ló jẹun. Oúnjẹ ò tiẹ̀ lọ lórí bí mo ṣe wà orí mi kún. Ọ̀túnla. Yes, there must be a solution. Let's report to the police. For what? Police. Ó ti dọ́dọ̀ àwọn aláròbọ̀ kẹ́ rìpọ́ọ̀tù sí pólíìsì kọ́ mú dádì ẹ̀ lọ. Kọ́ mú dádì ẹ̀ lọ. Ṣé o mọ̀ pé ojú máa tì í ni? And ojú tí ọ̀rẹ́ mi ojú ò tì mí. Ṣé o mọ̀ pé gbogbo wa lójú jọ tì mí? Let's report to the police now. What do you want us to do now? Èmi mọ̀ pé ọ̀rọ̀ tí ò lè bá taráyé mu. Ọ̀rọ̀ tí ò lè bá taráyé mu. Ẹ ní sùúrù náà, ẹ ní sùúrù fúnra yín. Ṣé a sọ̀rọ̀ fún yín torí kẹ́ lè máa fi wá argue ni? A ní kẹ́ bá wa solution sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ìjókòó síbẹ̀ ẹ̀ argue ẹ̀ dúró sẹ̀ ẹ̀ ń argue pẹ̀lú ọ̀rọ̀. Ṣé kó fọlọ́pàá mú dádì ẹ̀ wá ní solution? Guys, tó bá fọlọ́pàá mú dádì mi, you know I'm going to be in shame. And when I'm in shame, all of us, water, ojú máa tì í. That idea is not going. Please look for something else. I think I am. If you cannot give back, don't come to steal. If you cannot plant, don't come to harvest. If you cannot restore, if you cannot make me, don't come to destroy. 'Cause I'm not like some piece of rag, don't trample on me. Hey, away, away, oh. Mr. Man, on direct. Joy. Sir. What is going on? Ask her once again. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá. Ẹ má wulẹ̀ lánàá. It's better kẹ́ṣe kí a kẹ̀tẹ̀lé wọn. Ṣé ẹ bá mọ̀ kí rí ni? Gbogbo ẹ máa mú rẹ, tẹ máa jáde, tẹ máa lo face mask, tẹ máa lo hand glove, tẹ máa mú bọ̀ tó wà ní ọdún yẹn. Everything pátápátá ni mo máa rí yín. So it's better as kẹ̀tẹ̀lé wọn kẹ́ lọ face consequences tẹ bá dé court. Ó ti yẹ ẹ̀sìn àyà rẹ̀. Ó sì mọ nǹkan tó ṣe àbí. Joy. Yes. Sama. Joy. Daddy, follow them. Don't call my name again. Because I'm not your daughter. Sama, move. Move. I'm not a victim. Away, away, oh. No, never. Ella.
mi lè fọlọ́pàá mú dáàdì mi. Tí bá fọlọ́pàá mú wọn, ẹjọ́ máa di ti ìjọba. Wọ́n máa ní kó rán wọn lẹ́wọ̀n. Tí bá wọ́n rìn lọ ní títì, wọ́n máa pè mí ní ọmọ ẹlẹ́wọ̀n. Láíláí mi lè fọlọ́pàá mú wọn. Nǹkan táwọn ọ̀rẹ́ mi sọ èmi lè tẹ̀lé. But máa wọ́pọ̀ dáàdì, I have to move fast. Mi fẹ́ kójú tì mí àti dáàdì mi. Mo kàn gbọ́dọ̀ sọ kí ló ṣẹlẹ̀. Ọ̀rọ̀ nípa owó àyẹ̀kì Elizabeth ni mo sọ. Kí ló fẹ́ kí èmi ṣe fún yín báyìí? Ọkọ mi fẹ́ kó ràn mí lọ́wọ́ ni. Owó pọ̀ lọ́wọ́ mi lè wùn mí kó ṣe àyẹ̀kì yẹn lọ́dún. Ẹ ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ẹ wọ́n mi ràn lọ́ fà máa fún yín lówó. Àpò ajá fún ọ. Àmọ́ ẹ má pẹ̀lú ilé ẹ má dọ̀bálẹ̀ tó kù ẹ tó kù. Ṣé ọkọ mi? Bọ̀ lórí condition ni o. Condition. Gbogbo ohun tó bá ní kí n ṣe ni màá ṣe. Iṣẹ́ tó bá mọ̀ ẹ̀gbẹ́ fún mi. Bó ní kí n bẹ́ẹ̀ máa fọṣọ. Bó ní kí n gbálẹ̀. Bó ní kí n máa bẹ́ẹ̀ nu fáànù. Kò sí tẹ́tò condition tó gbé mi sí tí mi ò gbà. Èmi ò tẹ̀lé ní kí wá mi nu fún àbí wá mi fọṣọ. Iṣẹ́ náà ṣe ń bẹ̀rẹ̀ lónìí ẹ̀sùn máníjà ló máa fún yẹn. Condition tí mo sọ yìí náà lè wá lọ fà o. Bẹ́ẹ̀ kẹ́ lè ṣe náà làwọn jẹ́rìí pé lè ṣe. Máa ṣe. Ẹ lè ṣe àbí. Bẹ́ẹ̀ni. Kọ́ tó máa ṣẹlẹ̀ ni pé condition tó fẹ́ fún yín tẹ́ bá lè ṣe nọ́mà máa dọ́gbù owó yẹn fún yín. Ọkọ mi. Ọmọ yẹn máa ṣe wàhálà àbí kílẹ̀ náà fẹ́ ṣe yẹn. Ó máa ṣe successfully. Kò ní ní iye kan tó máa dá dúró. Ọlọ́run ẹ ṣé o, mo dúpẹ́. Ẹ máa ṣe díẹ̀ pẹ̀lú fà. So kọ́ tó kàn máa ṣẹlẹ̀ báyìí ni pé méjì máa ti ń kájọ ṣe tọ́bájọ débẹ̀ máa tẹ́ owó yẹn fún mi nọ́mà. Lẹ́ẹ̀sì. Kí ló ṣẹlẹ̀ wọ́ ẹwẹ́ ṣọ́. Ọmọ ṣó mo bọ́kọ̀ tó ń sọ ni. Bọ́kọ̀ tó ń sọ náà. Àti ìjọ ìyá ẹ̀kọ́ bẹ̀rẹ̀ fún ọ̀sẹ̀ tó wọlé máa tọrọ. Lẹ́ẹ̀sì. Bí ṣe àkàkọ́ mi lè tọ́ like this. Wọ́n ti ẹ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ni tí ò bá nírú ẹni kò lè mọ́ ṣe oníkèmí pẹ̀lú ẹ máa ìwọ ọmọ tó ti yọ ní ìdí. Ṣé o sì níyà? Àyọ́ lè ti wà náà. O ò níyà. Kó o ṣe gbé yẹn sórí bẹ́ẹ̀dì. O ò ní ìyà rárá, o ò níyà, o ò níran. Oníkèmí pẹ̀lú ẹ. Ṣé kí n tó bá wà lórí mi, ṣé kí n díjú ni àbí kí n lajú? Ẹ lè díjú náà ẹ̀dẹ̀ lè lọ́dún kan tó tún náà ọkọ̀ náà wà nígbè ní blind ṣẹ́gẹ́ tí wàá fún látẹ̀yìn gan máa láìkí. Wọ́n á fún ìyá ẹ̀ látẹ̀yìn. Wọ́n á fún bàbá ẹ̀ látẹ̀yìn. Wọ́n á fún gbogbo ọ̀ràn ẹ̀ látẹ̀yìn. Ìwọ ọmọ tó ò tí ì yọ ń di. Ìwọ ọmọ ọdún eléyìí kó o fún mi àbó o ò rí mi ní gbogbo ikú orí mi rò pé mo lè wọ lórí ìwọ yìí. Ṣòro àwọn kan wà tó ń jẹ́ ẹjọ́ ọmọ ṣòwò tó ń jẹ́ má jẹ́ kó ọmọ kéré ọ̀tá rẹ̀ nílé kó má jẹ́ kó ọmọ yìí sí mọ́ ìwọ yìí. Lọ́rọ̀ kan báyìí Elizabeth ọmọ yìí ò ní ṣe wáyẹ́kì ni. Irọ́ ẹ̀ ò ní ṣe wáyẹ́kì. Ọmọ ẹbí ẹ̀ ò ní ṣe wáyẹ́kì. Bàbá ẹ̀ ò ní ṣe wáyẹ́kì. Ìyá ẹ̀ ò ní ṣe wáyẹ́kì. Tí àná bá gbé mi ṣánlẹ̀ kékeré ní àgórí ẹ̀ ìwọ àgórí mi kí n kúnjọ́ yẹn ni àbí kí n yí wọn ọkọ ẹ ìyẹ kì í ṣe pé wọn kọ ẹ ò gbà wọn ọkọ ẹ rárá àbí ìtọ́ níbọ̀ ni máa wo bó ṣe ń sọ̀rọ̀ tọrọ ẹnu ẹ̀ rún. Kò lọ fún àtẹ̀wá sí ṣe kẹ́ máa lo omi ṣàlẹ̀ máa gbé. Ẹ má bínú máa tọ́ ẹjọ́. Ó sì máa báyìí ẹ̀sùn. Èmi mo rò pé èèyàn ní ilé ìwọ yìí. Àkọ̀rìpọ̀ wọlé wọ́n jáde for nothing ẹ̀ ìwọlé kẹ̀ ṣe tax. Ọmọ bro na rubbish. Ọ̀zúnmọ̀ ẹ̀ wọ́n tó bí ẹ lọ́mọ náà. Àwọn afọ àárẹ̀ ìdẹ́mi sínú àwọn ọ̀ṣà ìtọ́ ìṣòro fẹ́ pa ẹ̀. Azá ò lẹ́ẹ̀sì. Ká ní pé gbà tí wà tí Elizabeth àti ọmọ kẹta yẹn tẹ́ bá bá mi gbà yẹn tẹ́ bá bá mi sọ pé education is the stuff for stuff for stuff. Ká ní I don't know say if you come later meet me go lay her like this. Ọ̀zúnmọ̀ ẹ̀ wọ́n tó bí ẹ lọ́mọ. Wọ́n náà reason na you get mama for house na olẹ́ẹ̀dì. You get mama for house. Afa I get mama for house. School ti já ẹ̀ lọ kí ló fi dà. Ṣèbí já ẹ̀ náà ti mú sún sí o ti gba $50. Gba $20, $10 alhamdulillah but alábàá ọ̀sùn tọ̀rọ̀ náà ọ̀rẹ́ lájọ jẹ́ náà. Afa lọ́kọ̀ bí wọ́n sọ̀rọ̀ rẹ̀. Mami, mo fẹ́ ní ṣé ẹ gbàgbé pọ̀ là ní deadline wáyéèkì òun dẹ̀ láti rí kọ̀ọ̀kan yìí. Àmọ́ tẹ bá mọ̀ pé kò sí rẹpẹtẹ ńlẹ̀, mo ti gba kámú.
èmi náà ti mọ̀ pé mo ò sínú àwọn tó máa break ègún ìdílé yìí. Ó ti dègún nìyẹn. Mo ò sínú àwọn tó máa break record yìí. K'Ọlọ́run ṣàjọ nínú àánú ẹ̀, kó jọ nínú àánú ẹ̀, kó jẹ́ kí àwọn ọmọ mi kó break record ègún ìdílé. Torí èmi náà mọ̀ pé èmi náà ṣì máa bímọ. If you cannot give back, don't come to steal. Màámi. If you cannot Màámi. don't come to harvest. If you cannot restore, if you cannot make me, don't come to destroy. Cause I'm not like some piece of Màámi. crack, don't trample on me. Màámi, kí ló dé tẹ̀ ń ké? Ṣé torí ọ̀rọ̀ tí mo sọ ló jẹ́ kí n máa ké? Ẹ má kì í mú un, ẹ má bínú, ẹ mọ̀ pé èmi náà kì í ṣọmọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni mí. Tó bá jọ́rọ̀ tí mo sọ lánàá yẹn ló jẹ́ kí ẹ máa sunkún. Òun ló banú yín jẹ́ báyìí, ẹ má bínú. Ọkọ mi, ní agbára Ọlọ́run, wàá ṣe wáyẹ̀kẹ́ lọ́dún yìí. Ó máa ṣe wáyẹ̀kẹ́, ègún yẹn ti dórí ẹ̀ ó ti pin. Ọkọ mi. Ẹ jẹ́ kí n sọ̀tọ̀. Tó bá jẹ́ wípé kò sí rẹpẹtẹ ńlẹ̀, èmi náà fúnra mi mo ti gba kámú wípé èmi kọ́ ni máa break ègún ìdílé yìí ni. Ẹ má dára yín, tó bá ti jẹ́ pé kò sí rẹpẹtẹ rárá, kò sí kankan ńlẹ̀, ẹ má dára yín láàmú, mo ti gba kámú o. Ọkùnrin balẹ̀, ní ìwòyí ọ̀la tó bá ti ń lọ skul, ó máa kó wáyẹ̀kẹ́ dání. Àmì ìwòyí ọ̀la bíi ti báwo. Ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ bẹ́ẹ̀? Ẹ má finú mi mo mọ̀ jẹ. Àbẹ́yìn tẹ jókòó sí bíbá ẹ̀kọ́. Ohun tó dá mi lójú. Omi rèé lójú yìí. Ohun tó dá mi lójú ni. Ibo lẹ wá ti fẹ́ rówó. Ọlọ́run á ṣe. Ṣó wáyẹ̀kẹ́, ó máa kó dání lọ sí skul lọ́la lágbára Ọlọ́run. Ẹ mọ iye tá à ń sọ yìí. Mami, ibo lẹ ti fẹ́ rí. Nítorí pé Ọlọ́run ti wá wà láyé títí láyé, ó máa lọ sí skul ẹ̀ pẹ̀lú owó wáyẹ̀kẹ́ lọ́la. Ṣé bá àjọ wà lé náà ni? Èèyàn kan sá fẹ́yàn kan tó bá ti dọ̀la. A máa rí. Ègún yẹn ti pin lórí ẹ̀ lágbára Ọlọ́run. Èmi ṣe sọ fún yín, ẹ má dá, tó bá ti jẹ́ pé ẹ ní agbára yín, ẹ má dára yín láàmú. Èmi ti mọ̀ pé èmi náà túrú ní ẹ̀. Èmi kọ́ ni máa break ègún ìdílé. Ọlọ́run ti ṣe. Where did you reply, Nisha? Àwọn aṣẹ ti rẹ́ẹ̀dì báyìí abẹ́ẹ̀ ti rẹ̀ ní. Kò sí gbé yín ti fi ọdún gbó ṣá, ó ti padà wá fi bolẹ̀ wájú ẹ̀ báyìí. Pẹ̀lú pé láti yóò lọ fọ́ rárá. Bí a kí ló fẹ́ ṣe lè báyìí, ẹ bó ṣe ká sáré bọ́ sílẹ̀ fún yẹn náà sí yín màmá. Ìyẹn tán fẹ́rẹ́fẹ́rẹ́. Gbogbo ilé bẹ́ẹ̀ kí ló lè pọ̀ mí ò yá, máa fún yín lówó owó wà lẹ́nu wa lọ́wọ́, ẹ̀kọ́ nínú fẹ́lẹ́fẹ́lẹ́ ká bèrè láti lọ kì í ṣe yé. Really thank you. Really like my family, my family right and left. Really buy me over. Really you come with your room. There, my family really ready. I'm going to me and see you, mama. Yeah, you boss yourself. The was ready there. Wow, for me. Wow, for me. Ọ̀rẹ́ mi, èyí tí mo rí ẹ́ ń bí lè kí ló ṣe? Ọ̀sán ọ̀nà. No be tell me say make I come. If I call you say make you come, shey you dey come? Shey you dey come? No be say you go dey postpone me. Tó máa sọ pé ọmọ wa lẹ́yìn o máa wá lọ́la. Ṣé o máa wá? That's not even the problem. Ṣé o máa kí ni? Àlàyé kílé tó fi kí n dress bẹ́ẹ̀ ni tó lọ sọ́fíìsì. Wish. I'm not comfortable to be serious. Mo ṣàbò compound ìwà tó fẹ́ kí girama máa pín wọn wá tẹnu bọ́ọ̀lù kí ló mú. Àbúrò ò ní gbé dé láti school sí ṣàbò goodness náà wọn tó dé náà.
They cannot do without me now. Ah! Over here, we'll be there. Irony! Over here, oh, number stars. Ọlọ́run. Babe. Kí go bere. Kí ló ṣẹlẹ̀ kí ló béèrè mi fún? Kí ò fẹ́ náwó jàre. The last time tí mo ní kí K fún mi lówó ṣé mo ní tó send sí mi? 500,000. Mo ní kí ni mo fẹ́ fi ṣe? Ṣé o ya wèrè? Kí ni mo fẹ́ fi ṣe 500k ṣe? Kí ni mo fẹ́ fi ṣe? Anyway, bàbá yẹn ló ń rìn lọ báyìí. Ó ṣàlàyé gbèbí anything small like this. Oh shit. I don't know good. That cold. Wàá ṣe mi ọ̀rẹ́ báwo kí bí iṣẹ́ lálejò? Ó yá ẹ̀ nígbà tó fún mi ordinary water sí mi. Okay, mi ò try. Don't try. Okay, mi ò try. Don't try. Èmi ní kí ṣe máa bèrè lọ́wọ́ èmi kí ló fẹ́ jẹ. Ọgbẹ́ni wọnú kitchen kó lọ sí nǹkan tó máa jẹ fúnra ẹ̀. Èmi ni wọ́n sọ ọkọ tí goodness bá ti di ọmọ àdáná fún ẹ. I don't have time for all of that. Papa goodness all your day. Ọkọ mi, báwo ni school lè ní? Ó wà too stressful. Ó kí àǹtí ẹ̀ ní. Àná ti kí wọn. Ṣó fẹ́ kí mi pa ní? All right, take care, Jare. Ṣó fẹ́ kí mi pa ní? Mo rò pé kò kí ẹ dáadáa. Kò lè kí mi. Títí ẹ náà ni. Shut up, babe. We need to go and meet those guys tonight. Wow. No voice mi àmọ́. Goodness, ó wà sensitive gan. Bó ṣe wà yóò wà very sensitive. Kí ló ń sọ? Ìfọ̀gbẹ́ni sọ ọmọ tó yẹ kó ti nurture, kó ti tutor, kó ti mọ bá ṣe. Leader! Leader! Ọ̀rẹ́ mi ó wide. Ó yẹ kó ti já ká I máa know they gbóná já anything. Jẹ́ sáré bá ẹ wọ kitchen àbò máa wọ kitchen fún rẹ. Àṣà ó yẹ kó ti máa. Ìwọ àti ẹni tí ó fi mí ṣeré bí ọmọ ayọ̀ mi ò fẹ́ ẹni tí ó bá mi lẹ́kún lọ́jọ́ alẹ́ mi ò fẹ́ gbóhùn mi o ọlọ́run mi gbóhùn mi o kábíyèsí ìfẹ́ ọkàn mi tí ó dúró tì mí. Daddy. John! Where did you see this? Hey! This is a gun. Hey! John! Where did you see this? Where did you get it? Hey! You know what? Just please. I think you beg you. Please. Joy! Where did I get it? Yes! That's what we like. Where did you get it? We were dropping. You know what? I can explain. Just put it down. I will explain everything to you. You know people. Joy! Seven show them. I bet you palayo. I be killing people. You know what? For the sake that I'm your father, I use Almighty God to beg you. Please, you can solve this. No, you're not. For the sake of pay, and you know the Baba to be me now. Not my pressure, but in the pressure. And you know the man preach for me. Which no judgment, I don't church. And my name, tí ọba mú olè ní ayé ìgbà yẹn. Wọ́n máa ń pa síwájú ilé àkọ́bí ẹ̀. Kó tó di pé tó bá wá mú ẹ̀yìn náà, ọmọ wa pa yín síwájú ilé wa. Tó yẹ pé ó máa di ìtìjú fún mi láàrin àwùjọ. Mo mọ̀ pé àbúrò bàjẹ́ like you are one of the biggest notorious criminal I've ever seen in my life. Àṣé olè tó ń jákè, àṣé ilé wa ló wà. Sorry, I don't want to do this, but I have to. Please, let's join together. Joy alone. Please. Please. Give me daddy. Give me daddy. No.
James, babe. You are not eating, you are not doing anything. Me, I'm getting tired. Ha, no. I'm not poor, you know, I'm not alone. Ó ti sú mi o. Ẹ̀yin iná owó ti ti tẹ́lẹ̀ kí gbogbo ẹ̀rí báyìí. Kí wọ́n faṣọ bò mọ́lẹ̀, ṣé kò sọ sí ìtẹ̀lé mi lọ ni? Faṣọ bò kí ni mọ́lẹ̀? A ti lọ sí different kind of hospital from one place to another, from one test to another. Bí mo ṣe wà yìí kò sí owó kankan lákàntì mi mọ́. Ọdún náà kò sí owó kankan lákàntì ẹ̀ mọ́. At this point, wọ́n ní ká máa gbé bọ̀ wálé ní mi ò dẹ̀ mọ̀ kó tí mo fẹ́ ṣe sí mọ́. That's why we are here. Àti pé wọ́n lọ goodness, kílẹ̀ wo sí báyìí tẹ́lẹ̀ pé ẹbí kankan, including mi èmi fún àmì báwo lè pè mí pé kí tẹ̀ wá yọjú sí bó ṣe pọ̀ tó bẹ́ẹ̀ kí lóun wò sí tóbi báyìí. Ẹ má tẹ̀ dárúkọ mi rárá ni. Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o, bó dà pé ibi tọ́rọ̀ dé yìí mo máa sọ̀rọ̀. Kí ló dé gan-an? Ṣé rò pé mi mọ gbogbo wà pálapàla káàntì tẹ́yàn àti mi máa ń ṣe kiri ni? Ṣé rò pé mi ò mọ̀ ni? Ẹ máa gbọ́ o, àwọn méjèèjì wọ́n ṣe wà yẹn olóṣò gidi ni wọ́n. Professional prostitute làǹtí mi. Ẹ wò nǹkan tó jẹ ló yó wọn o, nǹkan tó jẹ òun ló yó wọn. Ẹ má wulẹ̀ dá tèmi sí rárá. Olóṣò àbí kí ló sọ yìí? Kí lẹ jọ ń ṣe? You are very stupid for what you just said. Olóṣò sí kò wọ́n ẹ lọ sí school. Olóṣò sí kò kíta fún ẹ. O mọ orí rárá. Ṣé dandan ni kò fi ṣe olóṣò? Shut up, I'm talking! Ẹgbẹ́ ló gbọ́, iṣẹ́ mi. Ṣé iṣẹ́ ẹ̀kọ́ tó wà àtàtọ́ lè fi bọ́ mi nìyẹn? Iṣẹ́ ẹ̀kọ́ tó wà àtàtọ́ lè fi bọ́ mi nìyẹn. So olóṣò nígbà tó ń fẹ́ lọ́wọ́ kílé tó reject ẹ̀. Kílé tó reject ẹ̀. It's okay, ó ti tó. Kí ni solution tó fẹ́ ṣe sí ìbílẹ̀ tó wà lẹ́gbàá? Exactly. Solution yẹn gangan èmi kò kíta fún. Tí kì máa yẹ pé bí àwọn orí nọ́mbà yín lórí fóònù ẹ̀ ló jẹ́ kí n pè yín náà. Mo tẹ̀ ń béèrè lọ́wọ́ ilé pé ta ló ń jẹ́ grandpa, she's not even answer kò tiẹ̀ dá wá sí wa rárá. Ó kàn ń ṣe gbọ́ngbọ́ngbọ́n nínú ilé ni. Ẹ wo àǹtí mi, dáàdì tèkó ló ń sọ, dáàdì tèkó ni grandpa tó ń sọ. Ìròyìn yálẹ̀ta ló dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Talent Media TV. Ọmọbọ́láńlé Ògúnyọmí lóníròyìn náà. Ṣáájú ẹgbẹ́ kókó inú ìwé ìròyìn náà, ọwọ́ ṣìkún agbófinró tẹ àwọn ọ̀daràn adigunjalè alọ́kólóńkígbe. Òfin sì pa láṣẹ láti fi ẹ̀yìn wọn ti àgbá. Àkóbá àdàbà ni o. Ṣebí jẹ́jẹ́ ni mo lọ ṣe òkú àgbà tó wọ́pù mi. Òkú mo lọ ṣe wọ́pù mi ní ìmọ̀gbẹ́ni tó gbé mi ní òkú. Ìmọ̀gbọ́gbọ́ ló gbọ́ ọ̀dọ́ rẹ̀. Àlàyé ọ̀gbẹ́gbà kan. Ọlọ́mọ bá bàbá lójú máa rí àwọn bá sọ yẹn. Ìgbà tó ń gbowó HK tó ń gbowó kọ̀ọ̀bù ń dùn mẹ́ ẹ jẹ ṣàwámà. Ìdẹ́gbà mọ́ náà. Àǹtí mi ẹ̀wọ̀ rẹ̀ yín, àǹtí mi ẹ̀wọ̀ rẹ̀ yín. Ẹ̀wọ̀ rẹ̀ yín wọ́n ti mú àǹtí mi ẹ̀wọ̀ rẹ̀ yín. Ẹni sọ̀rọ̀, ṣé kò ń ṣe ọ̀rẹ́ tó wà lọ́jọ́ ẹ̀? Àwọn náà ni o, wọ́n ti mú wọn wá. Ọ̀rẹ́. Dàmọ́lá orí tó bá yàrá ẹ̀ dé. Kí la fẹ́ pélé ṣàṣàṣì ni àbí èdè àbí àfọwọ́fà pé tí wọ́n kọ yìí. Àwọn Yorùbá ló dé sọ wípé tọmọ kékeré bá pè kó á dájẹ́. You don kill the arrow gidigba, you wan carry am come with papa ego. Ṣàlẹ̀ ẹ̀bùn mi ti fi kò yẹ sílẹ̀. Bá a ti gbádùn sílé ìgbà orúkọ yín ló kàn pariwo tí ẹ̀ lóko tó fẹ́ sùn káti mọ social sílẹ̀ tó ń ṣe wọ́n láti ìbò ti dé rẹ̀ sùn. Ṣé ìnáwó don get another ẹ̀gbọ́n? Ṣé ti lẹ́gbọ́n mi ni? Orí ẹ̀sùn ìwọ ọkọ tí mo wà lọ́dọ̀ wọn yẹn náà ní HPD yẹn náà ni mo gbójúlé torí ẹ̀ ló jẹ́ kí n máa rí ọmọ àwọn orin tí mò ń rí ibẹ̀ ni mo fọkàn sí mi mọ̀ pé má tẹ ìbò gbé mi lẹ́nu. Ó dáa màá máa pè é létà. Kújọ́ mẹ́ta báwo ni iṣẹ́ bá ní ọmọ use photo bá a ṣe padà rí ẹyin jọ eégún bàbá Simbi pẹ̀lẹ́. Oyinda nǹkan ọ̀bọ̀dá mi. Oyinda ló pè bẹ́ẹ̀ Oyinda ti bá tiẹ̀ jáde látàárọ̀. Bí ọ̀rọ̀ Oyinda náà ni mo ṣe wá ọ̀bọ̀dá mi.
ọ̀rọ̀ ẹ ní ìdààmójútó ẹ mọ̀ pé bo lèmi ṣì wà bọ̀dá mi mo rí pé àwọn ọ̀rẹ́ mi wọ́n dà fún àwọn obìnrin tó fẹ́ gbé sùn ìgbà tí màá rí pọ́n tó máa dé mo ṣe rí oyin dà láàrin wọn nìyẹn ṣe ló sọ ju ní kò tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kò mọ̀ mí rárá. Ìyẹn ló fẹ́ sọ wo nǹkan tí ìyàwó ilé ẹ ò lè ṣe oyin dà máa ṣe látàárọ̀ kùtùkùtù lóyin dà ti jáde kúrò nílé tó dé ó dé alẹ́ pátápátá tó dé padà sínú ilé. ọ̀gá ọ̀bọ̀dá mi ọ̀tọ̀ọ̀rọ̀ oyin dà ó ní ìdí àmójútó. Mo ti kìlọ̀ fún títí mo ti bá a sọ̀rọ̀ bíi bàbá àsọmọ mo ti nà án mo ti ṣe gbogbo ẹ̀ bọ́ kò lọ́rọ̀ gbọ́ ó dẹ̀ ti sún èmi ọ̀rọ̀ oyin dà yìí it don reach the top of my mind kò yé mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí wo kéyùs jẹ́ ká sọ̀rọ̀ ń pa nǹkan mi. A lè máa wo níran ọ̀bọ̀dá mi ìwà tó ń wù yẹn ìwà ìdójútì ni o. Kí la fẹ́ wá ṣe sí báyìí. Ok àbí ẹ lè jẹ́ kí. A lè gbìyànjú ẹ̀ wò ọ̀rọ̀ ọpọlọ ló sọ kéyùs. Oyin dà mọ́lá o máa yọ kélékélé máa bọ̀ ọ́. Ó tuntun jáde lọ àgbẹ̀. Mo ló dà o jókòó mi ò lọ. Oyin dà gbogbo ìrìnkèrè tó ń rí òṣìṣẹ́ tó ń ṣe kiri àdúgbò òbí bí ẹ̀ ṣá. Ó nílé kẹ̀kan tí mo fẹ́ fi sí ẹ́ǹdì. Ẹ̀wọ̀n mo fẹ́ lẹ́kẹ̀ má pèlè tẹ̀sí mi ìlú náà fẹ́. Àwọn èèyàn máa wò bóyá ọmọ olóṣà ni ní àbọ̀mọ ẹlẹ́gbẹ́ má fi lẹ̀kẹ̀ sí mi ìlú. Torí àǹfààní ara ẹ̀ náà ni ààbò torí ààbò tó bá lè má kárùn ni mo ṣe fẹ́ fi sí ìdí ẹ̀. Torí ààbò ara tọ̀dọ̀ tèmi torí ẹ̀ ló ṣe fẹ́ fi sí mi ìdí. Ìyẹn náà dáa. Ó ní kìlọ̀ o. Ó tún ní kìlọ̀. Bẹ́ẹ̀ lẹ́yìn ọkọ tó fẹ́ fẹ́ nìkan kò ṣe wípé wàá ṣe ilé wàá ṣe ilé tó yẹ. Àwọn òbí ṣe níra. Òótọ́ ni òun ṣe níra rẹ̀ ṣùgbọ́n ìgbà fi sí ìdí ẹ̀ tó ti gbọ́. Tó ti gbọ́. Tó ti gbọ́. Ìlẹ̀kẹ̀ dé waist bead nígbà náà tèmi fún ẹ èmi kàn fẹ́ fi dẹ́rù bà ẹ́ ni kò bá lè má ṣòṣì nígbà náà mo ṣe ààbò kankan lórí ẹ o èmi kàn fi kọ́ṣẹ̀ náà lásán ni ìgbà tó kúrò lọ́dọ̀ mi tó lọ sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àǹtí ẹ̀ lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ kò pẹ́ sígbà yẹn gan mo wo bp mi dókítà ní wípé blood pressure mi ti lọlẹ̀ lórí gbogbo gbà yẹn ìta màá dúró sí báyìí àyà mi máa le géńgé a máa ṣọ́ gbogbo bí ẹgbẹ́ ìbò lọmọ yìí ti fẹ́ yọ òbí tó bá yàrá ẹ dé ìwà dájà àdúgbò. Ara mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú pa ẹ ṣàánú mi. Ẹ bá wò wọ́n lọ sí i. If you cannot give back, don't come to steal. If you cannot plant, don't come to harvest. If you cannot restore, if you cannot make me, don't come to destroy. 'Cause I'm not like some piece of rock, don't trample on me. Hey.